wàhálà. Mẹ́kà lèmi wà. Mọ́kà ni wọ́n wá. Saudi lásán ó tóbi. Bọ́ sọ́bẹ̀ lọ. Short time I'll be full time. All packages. Appetizer, dessert, I'll be main dish. Ọ̀gá ẹ má mú dessert o. Bá mú dessert ẹ ń gbọ́nà òun lọ ikú ni o. My husband is a true man of God. I am so proud of you. Thank you. Pastor Raymond, Power of God Ministry. Maybe we should give her more time. 1 hour. 2 hours. 2 conditions. Smart. Amazing. She knew how to give it from the back. Be it her belly for that backstroke. She's so pretty. Apparently humble. Shut up! Enough! What is the name of this game? Do you like it? Come on. Where is my money? I'm a baller. That's why they call me Omo Take to blow. One in gutter. Bullet. Found magnitude. O ti dárúkọ fún mi. O wá tún dárúkọ fún mi. Àwọn onátúnṣe bẹ́ẹ̀. Olówó kan tún wà. Ó jẹ́ wọ́n lọ Mẹ́kà. Ìgbàgbọ́n dé láti Mẹ́kà. Ó sọ pé táyé lórúkọ rẹ̀ sí. Kò kí ṣe bẹ́ẹ̀. Kò kí ṣe bẹ́ẹ̀. Kọ̀rọ̀ ló ti ṣe bẹ́ẹ̀ o. Kò kí ṣe ní gbangba. Kọ̀rọ̀ ló ti ṣe bẹ́ẹ̀. Máa sọ bẹ́ẹ̀ wọ́n ayé. Máa jẹ́ káwọn ayé mọ̀. Tó bá dé láti Mọ́kà. Tó bá promise mi o ní ṣe bẹ́ẹ̀. Òní jẹjà mọ́.